Ẹ káàbọ̀ sórí ètò Lady Gay ìfẹ́ olúwa. The baby of Oduduwa nation. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ẹ bọ́ síbi, ẹ tún wá gbọ́. Ẹ wá gbọ́ tuntun. Ẹ jẹ́ ká create awareness. Ká ṣe educative show fúnra wa. Àáfà bíbù lágbàjì. Ẹ̀yin tẹ́ bá mọ àáfà yẹn tó máa ń wí òṣùká yẹn. Àáfà tí mo máa ń ta sí nígbà yẹn náà tí mi ò padà ń ta sí mọ́. Ẹ ti mọ̀ wọ́n. Tí mo padà wá kó wọn jẹ bí Indomie yẹn. Ẹ bá mi hashtag wọn. Mo tún wá kó wọn jẹ bí fùfú jẹ̀dẹ̀ báyìí sí. Ẹ gbọ́. Ẹ̀yin tí ẹ ṣì ń jókòó sórí na lie ẹ bọ́ síbi. Ẹ̀yin náà wá gbọ́. Ẹ wá gbọ́ reason why tí mo ṣe kó àáfà Habib olóṣùkà yẹn tí mo fi kó wọn jẹ bí fùfú jẹ̀dẹ̀. Ó mà ṣe o. Ìjọ wo la fẹ́ gbọ́ lẹ̀ Yorùbá? Wọ́n ti tàn wá jìnnà, wọ́n ti bà so many things jẹ́. Àwọn ẹ̀ṣẹ̀ wa ń sọ fún wa sí pé yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ o. Ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kò sí ayẹta nínú Quran. Ìsìn làwọn àáfà ìṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kò sí nǹkan tó jẹ́ ayẹta nínú Quran. The only thing tó lè protect ọta ìbọn àti kéré má gbé mi. The only thing tó lè protect wọ́n sí òun làyájọ́ ẹbu egbòogi kọ́ wá ilé kọ́ jọ papọ̀ ó dodidi ó bá dohun ìṣọ́ra. Ẹ bá ń gbọ́ lọ tóbi lọ́ba prógrámù yìí ẹyọ ọ̀kan ni but ọ̀rọ̀ méjì ni màá sọ bẹ́ẹ̀. Màá sọ̀rọ̀ nípa ẹ bá mi share. Màá sọ̀rọ̀ nípa àwọn ọmọ Adélabú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rescue tó dẹ̀ ní ṣe pẹ̀lú olóyè Sunday Igboho because a lot of people have been calling me. Number one, mo fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ wípé mi ò ní fún yín ní fake narrative. Mi ò ní fún yín ní fake narrative because mo jìyà fi build orúkọ ni. Mi ìwà ní jẹ́ kí ṣú ẹyọ kan kó ba orúkọ yẹn jẹ́. Mo went through a lot kí tó débi tí mo dé. Mi ò wá ní jẹ́ kẹ́yìn èèyàn wá padà rí mi wípé Lady Gay ẹ jẹ́ sá ìròyìn ẹlẹ́jẹ̀ ló máa ń gbé. No, Ọlọ́run ò ní jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ fúnra mi. Mi ò ní ṣe bẹ́ẹ̀ fúnra mi. Lórí fídíò tí mo ṣe lánàá that has to do with àwọn ọmọ Adélabú Clemens. A lot of people ti ń pè mí. So mo wá fẹ́ dá everybody lóhùn, mo tẹ̀ ti dáhùn èèyàn lóhùn ti sú mi. I can't continue anymore. So mo fẹ́ fi fídíò yìí dá everybody lóhùn. Màá wá sọ bó ṣe jẹ́ fún yín. Number one, àtìlẹ́yìn olóyè Sunday Igboho làwọn ọlọ́pàá fi succeed. Tí èmi confirm. Ẹ gbọ́. Ẹ mọ̀ pé mi ò wá sórí program rí kí wọ́n máa sọ pé lágbájá ló sọ báyìí fún mi. Tàmẹ̀dò ló sọ báyìí. Àbí mo ti pè olóyè ló sọ báyìí. Mi ì ṣe rí. But mo fẹ́ kẹ́ mọ̀ wípé nígbà tí mo rí news yẹn, mo ṣe kí ni? Mo ṣèwádìí. Ṣé olóyè mọ̀ sí? Ọ̀dẹ̀ ní bẹ́ẹ̀ ni. Gbogbo bó ṣe ṣẹlẹ̀ tí àwọn ọlọ́pàá fi lọ ká àwọn ọmọ yẹn mọ́, àwọn ọlọ́pàá ò mọ̀ bí táwọn ọmọ yẹn wà. Mo sọ̀rọ̀ kan nínú program mi tí mo ṣe. Mo lólóyè ní tracker. Olóyè ló track àwọn ẹni yẹn nìbàdàn. Kódà ibi táwọn ọmọ tó ti ṣiṣẹ́ yẹn everywhere gbogbo information yẹn ni wọ́n fún mi. Ó yẹ kẹ́ mọ̀ pé kò lera fún èmi láti pe olóyè tí bá rí anything. So mo kàn fẹ́ kẹ́ mọ̀ yẹn dájú ni gbogbo yín tẹ́ ní Lady Gay olóyè kan ló gba àwọn ọmọ yẹn sílẹ̀ o. Àwọn ọlọ́pàá ni èmi tún wá sọ fún yín lẹ́nìjọ́ Sunday báyìí. Ẹ rí pé ẹ jẹ́ kí n sinmi látàárọ̀. Mo ti rojọ́ Pari mi ti fẹ́ bó. Gbogbo Pari ló ń ro mí. Tí ìlédè wíìgì gan tí mo ra ju fìlà sórí. Olóyè ló ṣe iṣẹ́ bí àwọn ọlọ́pàá ṣe mọ̀ bí tí wọ́n wà tí wọ́n fi lọ gbà wọ́n sílẹ̀. Mo lérò pé mo ti clear hair. Nobody should call me. Àbíkẹ́ òbí àmọ́ fún yín ní wrong information and I'm very happy wípé kì í ṣe mi nìkan ni mo bọ́ síta wá sọ fún yín wípé olóyè ló ṣe gbogbo ìgbésẹ̀
tí àwọn ọlọ́pàá fi mọ ibi táwọn people yẹn wà iṣẹ́ ọwọ́ májàsọ́lá ni so ẹ bá mi ṣàdúrà fún Sunday Igboho lẹ́ẹ̀kan sí kò ṣẹ̀yìn olóyè ló mọ bó ṣe track bó ṣe gbá bó ṣe ṣàwo lọ́mọrú game ẹ ti mọ̀ náà ọmọ gbòòrò géèmù ikọ̀ mọ́ gbogbo àti tolóṣèlú tí wọ́n lò tí wọ́n fi mọ ibi táwọn people yẹn wà ní ṣókà nìbàdàn tí wọ́n fi mọ ibi tí wọ́n wà níbi junction yẹn tí wọ́n fi hand over wọn bóyá ẹ̀yin rẹ̀ ọlọ́pàá ibi tó wà ní. Hello. Hi. How are you? I'm good. Ẹ má bínú mo attend sí customer so bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹ fi mí lọ́rùn sílẹ̀ má yọ mí lẹ́nu o mi ò pẹ̀lú àwọn tó máa bá wọn gbé propaganda tó monetization olóyè ló lídìí wọn sí bí wọ́n ṣe rí àwọn tí wọ́n kidnap àwọn ọmọ Adélabú Clemence àwọn ìbejì àtìyá wọn olóyè ló ṣe atọ́nà bí wọ́n ṣe get àwọn people yẹn so bó ṣe jẹ́ nìyẹn ire o now back to Alfa Habib Lagbaji tí mò ń kó jẹ bí fùfú jẹdẹ lọ́wọ́lọ́wọ́ báyìí Alfa Habib Lagbaji yìí ẹ̀yin èèyàn má ṣe o tá à ń sọ fún nígbà yẹn pé ẹ má jẹ́ kó tọ̀ yín o ẹ má dá wọn lóhùn o ẹ má gbára lé wọn tẹ́ ẹ gbọ́ ẹ wá wojú ayé lóde this same Alfa Habib wọ́n pẹ̀lú àwọn tó lọ báyìí Ọ̀ṣun jà o this same Alfa Habib wọ́n pẹ̀lú àwọn tí wọ́n dì pàpà tí wọ́n ṣe kíni tí wọ́n tako ìṣẹ̀ṣe o this same Alfa Habib sì ti wá rí fìrìfìrì ayé lọ́wọ́ àwọn Boko Haram ó ti wá rí fìrìfìrì ayé lọ́wọ́ àwọn bandit Alfa Habib mo ní Alfa Hakim sorry brother mi Alfa Habib wá di ẹni tí wọ́n wá ń fọ rere lórí social media wípé ẹni tó bá mọ gbẹ́rẹ́ táwọn lè sìn kí ọta àbọ̀ máa wọlé àwọn ti rẹ́dì ẹni tó bá mọ èdìdí òǹdè tí àwọn lè jù sápò kí kidnapper má bàa gbé àwọn àtàwọn ọmọ wọn àwọn wà available níbi wá sí àwọn àáfà ní àáfà mi tí ń ṣe kíni ni wọ́n ti fọ gẹ́gẹ́ ẹjẹ́ àkọ́kọ́ jọgbọ̀ ẹ bàbá mi ṣe ẹ̀ ó yá. àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dáhùn Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ nígbà kékeré sí tí mo fi níran mi ẹ̀mí ọgbà ọ̀rẹ́ bá mú o wọ̀lá ọ̀nà lọ́rin òyìnbí báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o àwọn kan tí ń rìn àwọn commercial àwọn ọkọ̀ gárájì kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn káà wọ́n lọ dúró nìkan ni o ojú oró ń bẹ lójú ọ̀nà o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tòṣe o ẹni tí wọ́n gbé ló họ o àwọn níbo yẹn wọn ò sá fún anybody wọ́n dúró náà ní síbi tó wà pé tó bá bí ire ẹ máa bọ̀ iná ni wọ́n ń sẹ́mi lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn tó tún ní kó má lọ wọ́n fẹ́ máa sọ́dọ̀ rẹ̀ sìn èyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání ẹ tún criticize ẹ̀yin ò ní lọ ẹ tún criticize ẹ fẹ́ gbọ́lá fún oògùn kò sẹ́ni tí ó mọ̀ pé Ọlọ́run dóògùn lọ ó kálukú ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀ níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé ohun tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tó wá sí lè fi kọ́ńkà kan lẹ́yìn òfin ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀kú wá tù ní ọ̀nà Ìlọrin ò dáa síbàdàn lásìkò yìí wọ́n wà ń bẹ̀ wọn ò dẹ̀ sá wọn wọ̀ láwọn bẹ́ẹ̀ àwọn náà lu àyà níní ni bí àṣewá ní san àfa àgébúlẹ̀ sọ. A ló tún pè wá. Ara àwọn tó ń question mi lórí fídíò wípé olóyè ló jẹ́wọ́ ọmọ kan tó fi ráwọn ọmọ ẹ̀gbá láwọn ni yóò tẹ́wọ́ mọ̀ kan táwọn èèyàn ti fojú mi rí ṣé tí òtítọ́ bá ti délẹ̀ sí ká má máa sọ fún ara wa mọ́ ni ṣé tọmọdé yẹn mo bá ṣe nǹkan kádẹ má bá wọn parọ́ wípé kò ṣe é àbí ibi tí mo dẹ̀ wá bá délé ní màá wá bọ́sì dáńsì màá forúkọ Sunday Igboho parọ́ pé Sunday Igboho ti jẹ́wọ́ ọmọ kan ó ti ṣe gudugudu méjì yẹyẹ mẹ́fà bí àwọn èèyàn ò ṣe jẹ́ kí n gbádùn ní ẹni tí fẹ́ send voice message pa Lady K ẹ lọ́lọ́yẹ̀ ló ṣe bọ́ ṣe gbà wọ́n mọ̀ yẹn àwọn ọlọ́pàá ti bọ́ta wọ́n ti fẹ́ send voice message pa sí mi. mo lérò pé yẹ kí olóyè gan bọ́ síta kọ́ wá grant interview lórí issue yìí kọ́ wá explain kọ́ wá sọ side of their own story ipa tí wọ́n kó tí àwọn ọlọ́pàá yẹn fi mọ ibi táwọn ọmọ yẹn wà
because àwọn ọlọ́pàá ò kàn lè máa fọwọ́ bo iṣẹ́ ribiribi tó ọmọ Adéyẹmọ bá ṣe all in the name of wípé wọn ò ṣàfẹ́ kọ́ sọ wípé ọmọ Adéyẹmọ ọ̀gá ni àbí ọmọ Adéyẹmọ lọ́lọ́run gbà fún àbí ní kinní kan. That is why náà tí wọn ò ṣe lè túmọ̀ ìsílẹ̀ kó wọnú gbọ́nà kó lọ bá wa gbà wọ́n mọ́tò Ògbómọ̀ṣọ́ síta ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ yìí. That is why tí wọ́n ṣe kọ̀ láti fi máa ìsílẹ̀ kó wọnú gbọ́nà lọ bá wa gba àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ jáde. Ẹgbẹ́ nǹkan tá àfà yìí sọ a sì máa gbọ́ fídíò àfà ìtàn o. Ṣẹ́rí ẹni ẹ ló tún send message. Bóyá ẹni ẹ bí ó fẹ́ gbà nǹkan mi lẹ́yìn ẹni ó bóyá ó sọ̀rọ̀ oríṣiríṣi sí mi bí ìdẹ́ lóhùn still ó dẹ̀ ṣe ń pè mí. Fact ìran Yorùbá lágbára léèyàn ìran Yorùbá lé lẹ́dà. Ẹgbẹ́ ohun tí àfà Àbíbù ń sọ ṣe báwọn àfà kan ló bọ́ síta tí wọ́n lólógùn ní Sunday Igboho wọn gbọ́dọ̀ gbà fún. Ẹ wá gbọ́ ohun tí àfà yìí sọ ń sìn. Àfà yìí pẹ̀lú ẹni tó máa ń takò àwọn ológun àwọn onígbẹ́rẹ́ tó ló mú yọ Ọ̀ṣun nílọrin tó ló ń ṣe oríṣiríṣi fáwọn oníṣẹ̀ṣe. Bí mo ṣe wáyé mi ò lè ní mi ò ń ṣe oníṣẹ̀ṣe. Ṣé mo rí sí mò ń jẹ ẹ̀fọ́ mò ń jẹ ọbẹ̀ yọ̀ mò ń jẹ ewédú mò ń jẹ lá. Tùràrí tí mò ń lò egbòogi ni wọ́n. Okay, another person. Mo ń lo tùràrí mo ń ṣiṣẹ́ ìṣẹ́gun mo ń ṣọṣẹ́ àánú ọṣẹ arọ́bí yẹn kì í ṣe àwọn tùràrí kan ni mo kọ́ mọ́ra wọn àbí kí làwọn tùràrí wá fẹ́ mọ́ pé àwọn tùràrí ìṣẹ́gun wà dáadáa tó yẹ pé kẹ́kọ̀ọ́ fi ó mà ṣe o. Màá pè yín padà mo busy mo ṣe ń kọ́ tiẹ̀. Ṣé ń gbọ́ mi? Fóònù yẹn dẹ̀ ti fẹ́ kú wọ́n ò jẹ́ láyè chájì fóònù mi mo chájì fóònù mi overnight wọ́n dẹ̀ ti pé látàárọ̀ wọ́n ti pé pa. Ẹ fara nìyàn gan pẹ̀lú bólúwẹ̀ ṣe gbìyànjú àti ṣiṣẹ́ fún rẹ̀. Ṣé ń gbọ́ mi? Mo ń ṣọṣẹ́ ìṣẹ́gun mo ń ṣọṣẹ́ arọ́bí àwọn kí ni mo ń fi sí lẹ́yìn àdúrà kì í ṣe àwọn òjíyá nǹkan kan ni mo ń lò àtàwọn tùràrí oríṣiríṣi mi tí mi ò ní mention kí ni wọ́n fi ṣe tùràrí kí ni wọ́n fi ṣe àwọn tùràrí tí àwa kírísítẹ́nì tá à ń fi. So àdúrà lásán báyìí hàn lórúkọ Jésù Ọlọ́run ọ̀ṣọ́fà òun ló di tùràrí yẹn kò sí àwọn kankan tí wọ́n pò papọ̀ mọ́ tùràrí yẹn. Ẹ bá ń kọ́ sí comment section o. Kò ń ṣe àwọn igi kan ni wọ́n ń lọ̀ tí wọ́n gún kò ń ṣe àwọn èròjà oríṣiríṣi kan ni wọ́n ń lọ̀ tí wọ́n gún tí wọ́n sọ di tùràrí àdúrà. Ó ti àwọn mọ́là tó ń fi tùràrí rí tùràrí tó ń fi yẹn kì í ṣe àwọn èpo igi lóríṣiríṣi ni wọ́n máa fi tí òkùnkùn máa sá lọ. Àwọn tùràrí lóríṣiríṣi bí ilẹ̀ máa lọ tẹ́ máa gún tá máa blend tá máa pò mọ́ ọṣẹ. Nítorí pé kí ni gbogbo àwọn kíní ni wọ́n ní iṣẹ́ tó máa ṣe tá dẹ̀ máa fi sáàmù gbá nídìí. Ẹ jẹ́ a máa tanra wa. Anointing oil yẹn ibo ni wọ́n ti yọ òróró yẹn ṣé chemical òróró yẹn kò ṣara igi ọ̀pẹ ni wọ́n ti yọ òróró. Goya oil ibo ló ti yọ kò ṣara igi àbí chemical ni. Ìbéèrè ni o òróró tá ń jẹ ibo ló ti ń yọ kò ṣara igi kò ṣara nǹkan tó ti ara igi jáde ni wọ́n ti ń yọ. Ẹ máa tanra yín. Agbójẹ̀dí tẹ̀ ń sóòkì sínú ilé kì í ṣe gbòógì lẹ sóòkì. Àní mo kó àfà Lágbàjì mo kó bàbá yẹn jẹ dákú pẹ̀lú statement kan tí màá tún play tí gbogbo wa máa gbọ́ látẹnu bàbá yẹn. Bàbá yẹn ní pé ohun tó lè mú àwọn rìjẹ́ẹ̀tì à ń sín gbẹ́rẹ́ à ń gbé igi eléyìí à ń jó papọ̀ à ń sọ́ sápò fún ìṣọ́ra ohun tó lè jẹ́ káwọn gbọ́ ègéǹzẹ̀ ni pé àfi tí èèyàn bá lọ fi orí balẹ̀ fún. Ìwọ tó bá wá fi orí balẹ̀ fún nìkan yẹ̀ wò but wípé ò ń lò ó fi ṣe ara lóore kí ló dé táwọn òyìnbó kì í clear gbogbo bush tó máa ló máa fún àwọn ní fresh air ó máa fẹ́ àfẹ́ àlàáfíà ó máa fẹ́ sí wọn àbí ẹ̀rí ìlú òyìnbó bí gewé ṣe máa lọ fún àbàlà bó ṣe máa kú gbogbo àdúgbò tó bá dásìkò òtútù gbogbo ewé máa wọ̀bọ̀ nítorí pé kí ni natural òtútù
ó máa wà ṣùgbọ́n tó bá dásìkò ẹ̀rùn gbogbo ewé ló máa yọ koríko tó máa fi atẹ́gùn lára máa tu àwọn èèyàn lára máa tu àwọn ènìyàn lọ́tún lọ́sì wọ́n á ṣe gé gbogbo ẹ̀ dànù wípé kò wúlò ibẹ̀ ni ẹ jókòó sí òyìnbó ṣe ń gbin fúláwà sí gbogbo inú ilé ẹ̀ nítorí ó mọ àǹfààní ẹ̀ àwọn ìmísí tó máa jáde láyé tó máa ṣara lóore tó yẹ pé kò ń fà símú lásán skin yín kò ẹ̀ bọ́dì yín kò ń fìlẹ̀ lásán ó níṣẹ́ tó máa ṣe ní bọ́dì yín ẹ̀yin kan wá jókòó síbẹ̀ ẹni tó bá ti wéwé àtẹ̀gbò babaláwo ni agbójẹ̀dí tí mò ń fún àwọn ọmọ mu ẹjọ́ kí ni mo fi ṣe sórúkọ Jésù ni agbójẹ̀dí ọlọ́tí olómi gbogbo ẹ̀tẹ́ ìsókì kí ló fi ṣe kì í ṣe gbòógì tọ́ba wá ní ó yá mú egbògi epo ọ̀bọ̀ mú àjẹ́ òbàlẹ̀ mú kinní kan ó yá dì papọ̀ kó fi ṣiṣẹ́ ìṣẹ́gun wá lólógùn ni wọ́n ológun ni wọ́n o bẹ́ẹ̀ ó dẹ̀ ń jẹ ẹ̀fọ́ oúnjẹ wédú ẹjẹ́ ayé máa tanra wa mọ́ ẹjẹ́ máa gbọ́ níta gbọ́ lọ lẹ́nu àáfà ká máa gbọ́ lọ ẹjẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jàre ẹjẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dáhùn Sunday Igboho ìjọba ẹ fún un ní wọ́n jẹ́ ìsún wọn jẹ́ gbádùn ayé mi ẹ gbogbo ojú mi ṣe wú èmi ó gba ọ̀rẹ́ bá mú o wọ̀lá ọ̀dọ́ lórí ìsìláì láti lọ tàbí tẹ́lẹ̀ ìmọ̀nà dání o àwọn kan tí ń rìn àwọn kọ̀mọ́ṣẹ́ àwọn ọkọ̀ gáàjì kódà tá a jọ rìn láti lọ rìn dé Ìbàdàn wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún àwọn káà wọ́n lọ dúró nìkan ni o ojú oró ń bẹ lójú ọ̀nà o àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tò sí o ẹni tí wọ́n gbé ló họ o àwọn níbo yẹn wọn ò sá fún anybody wọ́n dúró náà ní sọ́tọ̀ wà pé àwọn tí wọ́n ń ṣe ìkáàrú ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn látún ní kó má lọ wọ́n fẹ́ máa sọ́jọ́ rẹ̀ sí èyàn mú nǹkan tí wọ́n fẹ́ fi kojú nǹkan dání ẹ̀tún kìrìsáìsì ẹ̀yìn ò ní lọ ẹ̀tún kìrìsáìsì ẹ fẹ́ gbọ́lá fún Ògùn kò sẹ́ni tí ó mọ̀ kí Ọlọ́run dógùn lọ ó kálukú ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀ níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé ohun tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí nígbà anything tí wọ́n ṣe lè fi kọ́ńkà kan tẹ́yọ̀ fi ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀kú wàtú ni ọ̀nà Ìlọrin ò dáa síbàdàn lásìkò yìí wọ́n wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ sá wọn wọ̀ láwọn bẹ́ẹ̀ àwọn náà lu àyà níní ni bí àṣewá ní san àfa àgébúlẹ̀ sọ. ọ̀mẹ́lìmẹ́rù ilá haisu yajalu nafusahu. ibi tẹ́ ẹ gbéra yín sí la gbé yín sí. àfi sọ́ọ̀lìhì àmàlì náfúsàkà faj'al. mi ò sọ báyìí ti pé oògùn àbí oògùn kọ́ làwọn fẹ́ lò nítorí àwọn ń dá tó dá sórí ilẹ̀ ayé ìntàmá dìbà kan tó lábí kojú Boko Haram àbí kojú banditi tí ó bá ti mú wọn agbára Ọlọ́run ni gbogbo nǹkan mọ̀sánú ó imma min hajari aw min shajari aw min hadidin aw min al-ma'i gbogbo nǹkan láyé kò lè kọjá igi èèpẹ̀ òkúta omi gbogbo àwọn kan tá a wí ta ló dà bẹ́ẹ̀ bá dì í pọ̀ tó lọ́yà ti fi kojú banditi kìí ṣe nǹkan tí ò dà ilá àbítẹ́ ni n bá lọ ń forí kalẹ̀ fún nǹkan yẹn pé mo kí ọ láàárọ̀ ìwọ kìíní yóò tí ò kí Ọlọ́run tó dà bẹ́ẹ̀ fún mi ní kíni kan kékeré sí tí kò fi ní ràn mí èmi ó gba ọ̀rẹ́ bá mú o ọ̀nàbẹ̀ yẹn ò dà tó bá kíyàn mú ó dà ó gba àwọn ọmọ tán wọ́n abẹ́ nísì bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi lára ké ipò fi ní ràn mí ìgbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tádàbọ̀ tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dáhùn Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó lọ kó wọn wá ọba lè máa náà lẹ́yìn gan pé àbáyé náà gbẹ̀yìn sára ìgbà o àtọ̀là ìyàrá Kùránì Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní àìsàn. Out of groceries, but don't. Kúndọ̀ jàdù ẹ gbà mí o. Wọ́n ṣe kọ́ ọ́. Wà ló dẹ̀rẹ̀ mi. Agídí mo fi ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Níbi tó rẹ̀ mí dé. Ọlọ́run ṣàánú. Láì ṣe pé mo lọ́gàá tí mo máa ṣàkáǹtì fún kò sí ìsinmi. Kélédùn báyé ṣàrò. Kí lẹ gbọ́ tá a fà bíbù sọ? Àfààní bí Sunday Igboho bá fún àwọn ní nǹkan wípé ó yà fà ẹ má fọ́ rárá ìlọ ti yá ó yá ẹdẹ lè má pa ẹdẹ lè mọ́ dì í let's go there ojú ogun yá àáfà láwọn wà available àáfà láwọn ti wà available bá ṣí ẹ o tí Sunday Igboho bá wá sọ pé ó yá lọ́wọ́ yìí àáfà Habib Lágbàjì
tí bàbá yẹn bá rí anybody tó ní confam tó bá gbé fún bàbá yẹn lọ́wọ́ yìí gbóyà inú gbóyà bàbá yẹn ti rẹ́dí o. Ìkọ̀kọ̀ tí mo kọ̀ wá wò nínú ọ̀rọ̀ Alfa Habeeb Lagbaji ni wípé ṣé Alfa Habeeb Lagbaji lè trust anybody bí Sunday Igboho ṣá? Ká má wulẹ̀ máa wá ológun kiri o. Tó bá jẹ́ pé Sunday Igboho nìkan lẹ́yìn náà trust tó a jẹ́ pé a lè mọ bí ta máa yí ohun kan wípé tó olóyè o Alfa Habeeb nídìí ìfúnpá àti òkúgbẹ́ àti máyẹ̀wù àti máwọ̀mí bọ́dì tó fẹ́ lọ fi bá wa kojú Boko Haram o. ṣé rí tá bá mú bàbá kí ó gba gold tá mú Lagbaji tó sọ̀rọ̀ yìí tá mú Alfa kí ló kọ bàbá mi tí ń jẹ́ náà ta ló tún pè mí ẹ ló bàbá mi ẹ jẹ́ parí program máa pè yín padà sá. Àti bàbá mi yìí táwọn náà máa ń fi ewé àti egbògi tọ́jú àwọn èèyàn yìí orúkọ wọn dẹ̀ wá pa mi lórí ṣá tí wọ́n sílé láìpẹ́ yìí orúkọ wọn pa mi lórí. Àwọn mẹ́ta yẹn nìkan ni wọ́n lálàáfíà nínú àwọn mùsùlùmí yẹn. Gbogbo àwọn tó kù báyìí wọn ò gbádùn nítorí pé kí ni Alfa tó kọ́ wọn ní kéwú Boko Haram ni ìmáàmù tó ṣe wàlímọ̀ fún wọn Boko Haram ni ìmáàmù tó ṣe wàlímọ̀ fún wọn Boko Haram ni because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo bí gbogbo wọn ṣe pariwo tó ń sìn kò sí tó dìde wípé ó yá ọ̀nà tá fẹ́ gbé gbà ní ológun ẹlẹ́bọ ló ń pe Sunday Igboho kò lè gbà wọ́n. Àwọn tí wọ́n wá ń ṣe ológun tí wọ́n ṣe ẹlẹ́bọ wọn ò bọ́ síta wípé ojú ọ̀nà tá máa tọ̀ lélẹ́yìí tí àlàáfíà máa fi jọba. ṣe ń pé Boko Haram ni ó kọ́ wọn ní kéwú Boko Haram ló ṣe wàlímọ̀ fún wọn. Lẹ́yìn Lagbaji Akeugba Gold àti Aliami TV yes Aliami TV Alfa mi yẹn bàbá mi dáadáa yẹn tó máa ń fi ewé àtẹgbògi tọ́jú àwọn ọmọ ènìyàn fi ṣe oore fún mẹ̀kúnnù tó bá ti sì lẹ́yìn àwọn yẹn àwọn tó kù ẹ̀bù ni wọ́n. ṣẹ́rí tó bá yá anyway ṣá kò tẹ́ ṣọ̀rọ̀ tó bá yá ó ti ṣẹlẹ̀ ni àwọn pásítọ̀ náà ti ń pariwo pé ẹ lọ ṣe ògùn ẹ lọ dira ẹ mọ̀gbà tí bàbá kọ̀ǹfàmù nígbà tá a fẹ́ lọ ṣe rally Lagos State tí bàbá yẹn gbé ó ń dèbọ̀ síta bàbá kọ̀ǹfàmù oníhun dàda èrè yẹn tó sọ ń gbà yẹn ẹ̀yin atúntò ti rí àwọn wòlíì mi mo tẹ̀ trust àwọn wòlíì kérúbù àwọn iná ọmọ rárá wọn ń gọ́ra wọn when it comes to tó bá yẹ pé ogun ní solution wọ́n á ṣe confam wọ́n á dẹ̀ pé orúkọ àwọn màláìkà ọlọ́run sáré wí àtẹ̀gbò dẹ̀ máa jẹ bẹ́ẹ̀ ọ̀nà wọn ní rẹ̀mí ìtọ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ewé àtẹ̀gbò wá kójọ báyìí wá dẹ̀ pé orúkọ àwọn màláìkà sí wá wọnú ìmísí wá dẹ̀ sọ ìdìdí ọ̀rọ̀ jáde sí iṣẹ́ tó bá rán ó máa jẹ́ tí ó bá ṣàyè tí ó gbà mí dáadáa ní Canada yìí mi bá ti gbilẹ̀ gidi gan níbẹ̀ gidi so ẹ̀yin tẹ́ bá ṣe lọ jókòó ẹ lọ jókòó kẹ́ lọ máa sì dáhùn ẹ pẹ̀lẹ́pẹ̀ ẹ jọ akọni àwa tún mẹ́lẹ̀ wà níjà rẹ rí pójú mi gan fani mọ́rọ̀ sí ẹ gbogbo ẹlú tata ìsùn dáadáa ìsìn mẹ́wàá tí mo ń ta ohun tí ò jẹ́ ìsùn ẹ wá ra jà ó torútorú lèmi máa fi dá kọ́sítọ́mà lóhùn o wọ́n á ọ̀dà àjọwọ́jọ́wọ́jọ́ kí ẹ fẹ́ nǹkan bá máa kọ́lẹ̀ tí má dé ṣọ́ọ̀bù ńjọ́ kejì máa páàkì ọ̀dà ẹ jẹ́ wọ́n ra ohun tẹ́mi ń ta o ẹ ní dààmú o Boko Haram ò níyàlé yín o àwọn afáàtàn nípa wọn ní mọ̀nà ọ̀dọ̀ yín o tẹ́ bá fẹ́ lọ ṣe ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ back to sender tó gbówó gidi ó wà available lọ́dọ̀ Lady K ìwọ tó bá fẹ́ lọ ṣe dúdú mo lọ́yìn tí mo fọṣẹ Ghana ṣe ìwọ tó bá fẹ́ ọṣẹ Ghana mo lọ́ṣẹ white mo lọ́ṣẹ coloured ó yá ìyẹn tún kọ́
ẹlòmíràn ní mi ń lo nǹkan dúdú mi ń lo nǹkan dúdú òkè tẹ́ bá lo nǹkan dúdú ẹ wá lo nǹkan kọ́lọ́dì ó wà available confam iṣẹ́ gidi ẹ jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ síbẹ̀ kẹ́rò bóyá orogún mọ́mì yín yẹn fẹ́ràn yín ọjọ́ tẹ́ máa realize wípé ọ̀tá ayé òun ọ̀run yín ní báyìí ẹ wo aṣọ òdìbò ọmọ yẹn mọ́ ọmọ yẹn á ti rò owó ọjà ọjọ́ tẹ́ máa realize wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ yín yẹn òun gangan ni igi wọ́rọ́kọ́ tó dáná ayé yín rú ọ̀nà òní aṣọ òdìbò ọmọ yẹn mọ́ ọmọ yẹn á ti rò owó ọjà ẹ jọ ẹ má gọ́ra ayé yìí tèmi ẹ wá tọ́jú ara yín nílé dúkìá African store gbogbo lówó store àwọn kan àdúrà lóríṣiríṣi wà bákan náà àwọn aṣọ gbogbo ẹ̀yin tẹ́ máa dẹ̀ ṣíjú sára aṣọ lọ́sẹ̀ yìí mo máa dẹ̀ dúpẹ́ ojú ò mà ní tìyín o gbogbo ẹ̀yin tẹ́ ra aṣọ lọ́sẹ̀ yìí máa dẹ̀ ní mo bójú ọmọ àtẹ̀yin tẹ́ tí ra tipẹ́tipẹ́ náà gbogbo yín pátá mo ṣàdúrà fún ṣùgbọ́n sẹ̀yẹ jà mí lẹ́nu ẹ jọ mí lójú ó lágbára o tó ẹ ṣe o anyway sẹ́yìn tẹ́ bá ti rà is available bó dẹ̀ jẹ́ body cream ni bó jẹ́ body cream náà lẹ bá fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti stress ara yín tẹ́ ti ṣe wàhálà tí cream ò jáde lára yín àwọn kan tẹ́lẹ̀ ló wà gbogbo ẹ̀yin dádì mo rí comments a lot of people níbi post tí mo release ẹlẹ́nìdí àwọn cream ṣọ́kùnrin lè lò wọ́n mo ní àwọn fine cream tọkùnrin lè lò bó jẹ́ ọṣẹ lásán ni ọkùnrin tí ó bá ní time àti para tó dẹ̀ fẹ́ kí skin àwọn kó jáde káwọ́ àwọn màmá wọ̀ ràkọ̀ràkọ̀ àwọn ọṣẹ tẹ́lẹ̀ lò ó wà ní Lady K African store wàhálà mo yẹ sọ̀rọ̀ òun kùn mí n bá dẹ̀ yín parí program báyìí ó lọ attend so gbogbo ẹ wà available ń bí báyìí ojú òní ti wà so àwọn nǹkan tẹ̀yìn ọkùnrin náà lè lò ó wà ń bí tẹ̀yìn obìnrin wà ń bí mo ní àwọn odógún cream kan má gbé gẹ̀ẹ́sì I repeat ẹ̀yin tí ẹ bá ti fẹ́ di òyìnbó gbogbo ẹnu ni mo fi sọ ẹ má gbé gẹ̀ẹ́sì ṣe rí gbogbo two colour tẹ́ níyẹn ẹ tẹ̀ ọkọ wá try ẹ̀ wò náà ọmọ ẹ̀yà yìí lẹ́nu pé ṣé Lady K ti di dermatologist ni gbogbo two colour patches tẹ́ níyẹn ó máa lọ ọlọ́run ó máa lọ ẹ̀ ní gbùgbù ẹ̀ mọ́ tí bá fún yín láwọn cream tẹ́ bá máa lò ẹni tó bá yẹ pé ẹ̀kọ́ fẹ́ maintain skin yẹn púpọ̀ máa jáde síta ẹ̀yin náà gbá mi láago ẹ̀yin tó lè jẹ́ pé Olúwa kú iṣẹ́ àfi sùúrù ṣàánú ọmọ rẹ ẹ̀yin tó lè yẹ kó ṣẹlẹ̀ yìí fẹ́ funfun gbòòsà lẹ́fẹ́ dòyìnbó tiẹ̀ kí ẹ̀rọ̀gún ṣẹ́ ẹ fẹ́ kó gbogbo ẹ̀ dànù kí gbogbo ẹ̀ kó funfun gbòòsà kẹ́dà bí ọmọ òkókó pupa tó ṣẹ̀ṣẹ̀ bí ó wà ní Lady K African store mo láwọn odógún oil odógún cream odógún face cream tó wà pa gidi àwọn set wà tó wà òkè gidi confirm one tó mú yes gbogbo ẹ̀ wà ní Lady K African store ojú òní tí wàá mi ní wàwàtì tó bá di ọ̀sẹ̀ yìí máa rest kí ojú mi á tún lè jáde dáadáa ó dàbọ̀.